أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما. gbogbo ojú tó ń wò mí báyìí àtọjú tá padà máa wo fídíò prayer yìí ọlọ́run ò abẹ́ afi àsìkò ibẹ̀ ogun coronavirus ọlọ́run bá wa kó kúrò ńlẹ̀ ọlọ́run gbogbo àwọn ẹ̀dá tí coronavirus yìí ti wá affect àmọ́ tí wọ́n ti kú tí wọ́n sì ń bẹ lórí ilẹ̀ ìwọ́lọ́run wa mú wọn lára dá gbogbo ẹni tó wà ní ibùgbé àìsàn coronavirus ìwọ́lọ́run wa mú wọn lára dá gbogbo ẹ̀dá tó wà nínú ìdádùbúlẹ̀ coronavirus ọlọ́run wa fún wọn lálàáfíà wá fún wọn lálàáfíà wá fún wọn lálàáfíà látara títí wọn náà tó bá fún wọn lálàáfíà ẹni tí coronavirus ò tí ì mú ọlọ́run má jẹ́ kó kàn ọlọ́run coronavirus náà wá wọlá oṣù Ramadan tá a ti wọnú ẹ̀yọ ọlọ́run wọ́n bá wa ká coronavirus kúrò ńlẹ̀ wọ́n bá wa ká kúrò ńlẹ̀ ọlọ́run wọ́n bá wa ká kúrò ńlẹ̀ ọlọ́run wọ́lá tí tóbi ìwọ ọlọ́run wọ́lá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wọ́lá gbólóhùn kálímọ̀ la ilaha illallah muhammadu rasulullahi sallallahu ta'ala alayhi wa sallam la ilaha illallah muhammadu rasulullahi sallallahu ta'ala alayhi wa sallam assalamu wa ila liqa'i.